Once again, Koiki Media bring the work closer to your doorstep. A mú ìran yìí wá sí etí gbọ̀yìn àti orí platform wa láti Mọ́nàtán ní ìlú Ìwó Road. Ní Mọ́nàtán ní Ìwó Road ní ìlú Ìbàdàn ni a ti mú ìròyìn wá sí so ní ẹ̀ ń gbọ́ yìí. A fi àkókò yìí kí àwọn bàbá wa, àwọn ìyá wa, àwọn ẹ̀gbọ́n wa, àwọn àbúrò wa tó jẹ́ mùsùlùmí lọ́kùnrin lóbìnrin lónílé lálejò níbikíbi tí gbogbo wa bá wà. A ní àkú ọlá ọdún ọ̀pọ̀lọpọ̀ àṣì ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé. Ẹ̀yin náà máa fa fi ọkàn bá ìrìn lọ bí wọ́n ṣe ń ké ìrìn. Àbá ṣe máa ń gbé wá lọ́dọọdún náà láfi ràn yín. Ọdọọdún là máa mú wá fún yín oní ọ̀lẹ́yìn tí ń wò. Apa? Jẹ́ kí a máa kí ara wa kú ọdún, ẹ máa kí ara wa kí ìyèdún, àìtúkí gbogbo mùsùlùmí lágbàáyé pé àkú ọdún.
Assalamu alaikum. A fi àkókò yìí kí gbogbo ẹ̀yin mùsùlùmí ní ká kú ọdún akúyèdán bí ìran mọ́nàtán Ìwó road ìlú Ìbàdàn Ọ̀yọ́ state bí ó ṣe lọ òní ẹ̀rí yẹn. Ẹ ṣé ẹ̀yin tí ẹ darapọ̀ mọ́ wa, a ní rí jù báyìí lọ. A ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé.